bá ti ń pé 50-60 and above kò sí ẹ̀jẹ̀ tó fẹ́ gbé okó dúró especially àwọn ọkùnrin tí wọ́n ti jẹ tán ti mu sódà tán ti jẹ kò jẹ sódà poison wà sí àwọn all this àwọn sugary drink yìí àwọn kóòkì bí àwọn nǹkan tó máa ń ní ṣúgà tó máa ń wà sugary tàbí àwọn tí sìgá àpọ̀ ti bá yí okó wọn jẹ́ ṣe mọ̀ wípé àwọn sìgá yẹn wọ́n ní tobacco dẹ̀ ní nicotine nínú so nicotine yẹn ó máa ń inhibit flow of blood so anything àbí any chemical téèyàn bá ti take tó bá ti inhibit bí ẹ̀jẹ̀ ṣe ń flow lára ó máa affect okó so ọkùnrin tó sìgá mímu ọtí mímu ìmúkúmu gbogbo àwọn nǹkan yẹn tó ti affect okó ẹ̀ ní kékeré àdéjọ 50-60 ìyẹn okó ẹ̀ lè má dìde mọ́. òbò kì í gbọ́ ẹni tó lòkò ló máa ń gbọ́ ráṣì thank you for the road. òbò kì í gbọ́ ẹni tó lòkò ló máa ń gbọ́ kò sí èjì tóbìnrin wà òbò ẹ̀ ò ní lè receive okó fine ó lè gbẹ ó lè dry ó lè wọ́ọ̀lù yẹn lè wà dry off tẹ bá ti take care yẹn pẹ̀lú lubricant you are good to go hàn ya 50-60 tífẹ̀ bá wà àìsífẹ̀ láàrin obìnrin àtọkọ àtìyàwó ìní pé mo ti dàgbà kò sí obìnrin òun dàgbà okó obìnrin bá pé 80 tó bá sì lọ́kọ ó sì lè dó okó tó yé wa bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ okó máa ń gbó in the sense that tó bá yá okó ò ní lè dìde bíi ti ìgbà kékeré mọ́ ó máa dẹnu kọlẹ̀ àìsàn àgbà pírónàì máa wọlé varicocele disease máa wọlé in fact mi máa ń sọ pé àwọn tán fẹ́ ọkùnrin ní táìmù ìgbà tó wà ń sàn òde tó kó ẹ̀ dìde dáadáa àwọn ló yẹ kán wà ń bẹ̀ fún ní táìmù tó bá darúgbó tó kó yẹn ò ní ṣiṣẹ́ mọ́ sincerely àwọn ló yẹ kán wà ń bẹ̀ fún ní táìmù yẹn but unfortunately wọ́n fẹ́ lọ sọ múgọ̀ wọ́n fẹ́ lọ tọ́jú ọmọ wọ́n fẹ́ lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ all of those things kì í jẹ́ káwọn ìyá yẹn lè wà available ksr rẹ káàbọ̀ ìyàwó tó ti wà pẹ̀lú ọkọ ọkùnrin nígbà tó ti wà ń ṣọ̀gbọ́n òde tíṣẹ́ ti lé yẹn àwọn náà ló yẹ kán wà ń bẹ̀ nígbà arúgbó nígbà tí gbogbo ẹ̀ ti dẹ̀ tí gbogbo sán ti dẹ̀ tí ò ságbára mọ́ àwọn ló yẹ kán bo àṣírí àwọn bàbá yẹn bẹ́ẹ̀ wọn ò ní bo àṣírí wọn ìgbà iná wa máa rántí ẹ̀ṣẹ̀ tán ti ṣẹ̀ látàyè boyfriend and girlfriend àbí sẹ́ni tí ò gbádùn okó ẹnìkan nígbà tẹ́niyẹn wà kékeré tí bàbá àwọn ẹ̀ṣẹ̀ fẹ́ nísìn ẹ̀ rí wípé the lady will be wearing double cap she be wearing the cap of wife wearing the cap of caregiver wọ́n rán máa tọ́jú bàbá rú. Fídíò bàbá tí mo post sí orí Facebook page mi bàbá tí wọ́n sọ táǹkà àwọn reasons tí àwọn ọkùnrin míì tí wọ́n fi máa ń tọ́wọ́ ẹgbẹ́ tọ́lọ́run bá ti bless wọn tán tí wọ́n fi lọ máa ń fẹ́ ìyàwó mi wọ́n wá ní àwọn ṣe research kan àwọn wá gather information from 50 different men pé kí ni reason tí wọ́n fi ń fẹ́ ìyàwó mi when they make it á rí wípé àwọn kinní yẹn pọ̀ gan tí bàbá yẹn ka àwọn kọ́mẹ́ǹtì tí wọ́n ka àwọn reaction àwọn ọkùnrin ẹlòmíì nígbà tóun ò ní nǹkan kan ìyàwó òun bùn nǹkan tiẹ̀ sọ fóun pé this your pé okó òun ò gẹ́ẹ̀tì ṣéèmù okó òun ò ní ṣéèmù o pé sẹ́ni tí ò lówó lọ́wọ́ sókó ẹ̀ tó máa ń le ni pé okó rẹ̀ yóò tiẹ̀ ní ṣéèmù o pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà tí àwọn obìnrin máa ń sọ lásàkà bíi 12 messages tí wọ́n receive from different men so mo wá upload fídíò bàbá yẹn sórí péjì mi àwọn èèyàn ṣáà react wọ́n á rí táwọn èèyàn sọ wípé ẹni tó dé ní táìmù tówó ti dé náà ẹni náà tó bá jẹ́ wípé ìgbà tí táìmù tówó ò tí ì dé ló dé pé ìwà tán wù ìwà burúkú tí àkọ́kọ́ wù náà ló náà bá wù mi ò rò pé understand the comment yẹn pé the wife you took when you become wealthy will have also maltreated you if you have taken her when you were poor kò sófin tó sọ yẹn there is no rule there is no law tó sọ yẹn in fact mo ìrẹ́yàn tó sọ wípé inú àwọn bàjẹ́ pé àwọn lost ìyàwó àwọn pé because ìgbà táwọn fẹ́ pé yàrá kan làwọn fẹ́ sí tó dẹ̀ tọ́jú àwọn tó nífẹ̀ẹ́ pé ṣùgbọ́n ó sick ni àwọn wá àwọn pray fún bí àwọn padà lost ẹ̀ pé ẹni táwọn fẹ́ nígbà tó lọ́run ti bless àwọn gan ó máa treat àwọn step ọmọ tó yẹ àkọ́kọ́ bí fáwọn ni so a lè sọ pé tó bá jẹ́ pé ní ìlà fẹ́ gbà ká lówó pò náà mo yàn kúkú sí à kò sófin tó sọ yẹn now tó bá tiẹ̀ wá jẹ́ wípé ìgbà tó wó déná tó fẹ́ ni yìí ìwọ náà tàn fẹ́ gbà tí ò sówó ìwọ náà jèrè jọ̀sọ́ jèrè ni ẹni tó ti fẹ́ ọkùnrin nígbà tó kó ẹ̀ tí ń ṣiṣẹ́ tó kó ẹ̀ ti wà ní Ṣàngóòde ìwọ ló ti gbádùn ọkùnrin ju ọlọ́ọ̀bá ń gbọ́ bàbá 50 irú bàbá pòfẹ́sọ̀ táwọn sọ̀rọ̀ rẹ̀ lánàá ta ní ó lè fẹ́ dókítọ̀ pé ìyáálé sì lè discuss àti ìyáálé ní bàbá 56 èmi ló kù lára bàbá
56 mo béèrè ẹ̀jẹ̀ wo ló fẹ́ gbé okó dúró lára bàbá 56 at that age kò sẹ́jẹ̀ tó lè gbókó dúró 10 minutes lára arú bàbá mọ́. So ẹ má wọn feel cheated as much as pé ìgbà tọkùnrin ìgbà tí olówó ni mo fẹ́ even kó jẹ́ pé ìgbà tí olówó lẹ fẹ́ tẹ́yìn náà ò bá fẹ́ ń gbà yẹn bóyá ẹ̀yin náà máa wọ menopause yìí nà imagine ẹni tó fẹ́ maybe you were both in your 30s lẹ́fẹ́ra yín kí ni ìwọ náà tí ní gbà yẹn gẹ́gẹ́ bí obìnrin you understand kí ni ìwọ tí ní gbà yẹn kí ló fẹ́ kó ti ní nígbà tí ìpẹ́rẹ́ ẹni tán bí sílé olówó tó fẹ́ pẹ́ ni tán bí sílé olówó ní ìsìn àṣọ ìpè kìíní ọ̀pọ̀lọpọ̀ tán bí sílé olówó gan náà gan kì í sọ owó wọn náà ní ẹ̀nà owó bá wọn náà ni because ẹni tó ń drive jíìpù bàbá rẹ̀ tó ṣe pé bàbá ẹ̀ ló rà tó ń drive ẹ̀ kò gbúdọ̀ fi ẹni tó fowó ara tiẹ̀ ra kẹ̀kẹ́ kó fi ṣe yẹ̀yẹ́ because kẹ̀kẹ́ tí wọ́n ń wà ìwọ lọ ṣiṣẹ́ tó fowó rà the jíìpù tí èmi ń wà ń tèmi bá mi mo jogún ẹ̀ lọ bá mi ni so the person driving his father's jeep cannot make jest of somebody who is driving his own bicycle that he bought with his own hand his own money so yà báyìí ní ìsìn wọ́n ní some 60 plus still dey jákò ẹ gbàgbé fisherman ẹ gbàgbé kò lè dàbí 30 kò lè dàbí ìgbà tó wà ní 20s 30s 40s ẹ ọmọ 40 mi kan sí rè so yẹ wá bẹ́ẹ̀ yẹn fẹ̀wẹ́ tẹ bá sọ bẹ́ẹ̀ mi yóò fẹ́ exception bẹ́ẹ̀ kí ni percentage exception case tó bá ti fún wa ní 1 out of 50 1 out of 20 1 out of 10 kan a máa generalize ni and we give room for exception àwọn ọkùnrin tó kó wọ́n sì ń ṣiṣẹ́ at the age of 60 plus they are in their minority so yẹ wá bẹ́ẹ̀ yẹn so wọ́n wá sọ wípé ẹni tó wá nígbà tí owó ti dé yẹn owó ló respect torí àwọn ọkùnrin ti wá get to know pé women ò dìdí respect àwọn owó àwọn làwọn women respect see this my gender àfìgbà tẹ́sí jẹ́ káàsìrí ó tú sáwọn ọkùnrin lọ́wọ́ po àwọn ọkùnrin yẹn ti wá rí pé these women don't really respect us it is our money they respect wọ́n fi ní èmi kàn post fídíò yẹn pé kí àwọn obìnrin kí wọ́n lè correct gbogbo ìwà yẹn gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ ẹlòmíì kan ló pa okó ọkọ ló pa okó mọ́kọ lábẹ́ èmi post kìíní yẹn pé káwọn obìnrin lè correct ìwà yẹn pé tó o bá lọ́kọ tí ò tí ì ní mọ́ọ̀jì tó o sì ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí sí mọ́ sọ ọmọ kọ́mọ́dé pé ní ọ̀wájọ́ lọ rè fẹ́yàwó mi nígbà tí owó bá dé ìkan lára àwọn mẹ́sẹ̀jì yẹn ẹni yẹn sọ wípé ìgbà tí one so and so person became the governor of Delta State àbótọ́ ẹni yẹn become governor of Enugu ní nǹkan change fáwọn wọn nígbà yẹn ló bẹ̀rẹ̀ sí sàkọlé àwọn báwọn ò dẹ̀ ránṣẹ́ ń tà wọn làwọn ti léyàn míì so èmi wá post fídíò yẹn bí expo èmi fíò báwọn obìnrin ò rí gẹ́gẹ́ bí expo pé má jẹ́ sọ̀rọ̀ yìí mọ́ pé àwọn máa ń fíò pé bóyá àwọn ọkùnrin máa ń gbàgbé ọ̀rọ̀ especially ọ̀rọ̀ tó sọ nígbà táwọn bá wà ní downtime àwọn ló àbí yóò ṣe làwọn gender mi tún sọ pé ẹni tán fẹ́ ń gbà tó wódé náà tó bá jò náà fẹ́ ń gbà tí ò sówó nítorí ṣe òun ló náà ṣe unfortunately kò wá nígbà tán pọ̀ ẹ̀yin lẹ́ni sáà kó ògbà tí ò tí ì sòwò ẹ̀ lẹ́ni sáà kó ìyà èmi ò wá fẹ́ kẹ́ ẹ feel cheated tó yẹ wá bẹ́ẹ̀ yẹn nítorí wípé àkókò tẹ́yìn náà fẹ́ ọkùnrin yẹn kò ní mọ́ọ̀jù lọ́wọ́ ẹ̀yin lẹ gbádùn ètò tó ọkùnrin tí ọ̀bà owó wà nù tí wọ́n fi ń kóbìnrin ọkùnrin tí ọ̀bà lówó lọ́wọ́ kò lè ní mo kò lè ní obìnrin tó àfẹ́ àbí tó bá ráwọn obìnrin jìkólò tó ẹ pọ́n lówó bẹ̀ tí yóò kó oúnjẹ nǹkan obìnrin míì wà tó yóò kó oúnjẹ wọn bẹ̀ wọ́n lówó lọ́wọ́ irú àyẹ̀ ò dẹ̀ wọ́pọ̀ tí wọn náà bá rí anything good lára rẹ̀ ò ní tẹ̀lé bó ti ẹ̀jẹ̀ pé ò tí ì ṣòwò imagine kú yóò ṣe ló lọ́run tó tó máa kókó ẹ̀ tó máa ṣiṣẹ́ tó ó fẹ́ láìsí ó kó jẹ́jẹ́ ìṣọ̀kan méjì tó bẹ̀rẹ̀ ń fẹ́ lára ọkùnrin ó kó àtòwó àti wà so ẹni tí ò ní mọ́ọ̀tì lọ́wọ́ bẹ̀ tó kó ẹ̀ ń ṣiṣẹ́ ìwọ náà ní nǹkan tó orí tó fi fẹ́ ń gbà yẹn ìwọ náà ní nǹkan tó dá ẹni tó fẹ́ in his 30s tó fẹ́ in his 20s ó fẹ́ fokó ẹni tó jùlọ ló gbádùn okó ẹ̀ at the age of 20 30 40 tó fi gbẹ́nu lé 50 ó wá dé late 50s ó wá ẹsẹ̀ fẹ́ nìkan ọyọ ọmọ fi hàn ṣe yẹ̀yẹ̀ èmi ló kù lára bàbá 50 ayé bàbá 60 jàre 50 tiẹ̀ ṣiṣẹ́ ó sì wà màlẹ́jẹ̀bù èmi ló kù lára bàbá 60 lẹ́nìkan ṣe fẹ́ wá mọ̀ gbádùn so nígbà tó ti wà ń sàn kó you see nobody has it all ọlọ́run gbọ́ kò sẹ́ni tó ní gbogbo nǹkan tán láyé yìí so ìwọ tó fẹ́ yàn at the age of 20s yorùbá ẹjọ́ wà your late 20s bẹ́ẹ̀ ti fẹ́ra yín ìwọ ló ti kọ́ gbádùn ẹ̀ gbà yẹn ṣó yé wa bẹ́ẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ẹja máa rí yẹn bíi géènì tí a náà ń géènì tí a wípé àìmí náà sáà ti gbádùn ìgbà tó wá Ṣàngó ní gbogbo là tó kó ẹ̀kọ́ gbogbo ṣan kó ẹ̀wọ́ ẹ̀ lọ́mọ so kí wá lọ́wọ́ tuntun tẹ́nìkan ìṣẹ̀fẹ̀ máa ṣe pé kíní tọ́ ẹ̀ṣẹ̀ á máa fẹ́ máa gbádùn ní ìsìn ẹ má máa fi bad nípa agbóyà kíní tó yá báwọn
so ẹ má jà mix àwọn nǹkan together. Ìwọ tó ti marry at the early stage in life yẹn, ìwọ náà ló ti gbàgbé ó strong ìgbà yẹn, ó wà ájá ìgbà yẹn, ìwọ ló ti jẹ́ gbogbo ṣùmùṣùmù at the age of 60 kò sí nǹkan lára ọkùnrin mọ́. Gbogbo àwọn tó ń lo afrosidiac àbí kí ló máa ń lò tó máa ń ní gensec àbí kí ló máa ń ní lára wọn máa ń kí ẹ̀mí kíní máa ń kí ẹ̀mí ọkùnrin kú ni, to be sincere. Tókùnrin bá ti ń pé 50, 60 and above, kò sí ẹ̀jẹ̀ tó fẹ́ gbé okó dúró, especially àwọn ọkùnrin tí wọ́n ti jẹ tán ti mu sódà tán ti jẹ kò ń ṣe sódà poison as in àwọn all this àwọn sugary drink yìí, àwọn coke bí àwọn nǹkan tó máa ń ní sugar tó máa ń wà sugary tàbí àwọn tí sìgá àtọ̀ títí bá yí okó wọn jẹ́. Ṣé mọ̀ wípé àwọn sìgá yẹn wọ́n ní tobacco dẹ̀ ní nicotine nínú, so nicotine yẹn ó máa ń inhibit flow of blood ni, so anything àbí any chemical téèyàn bá ti take tó bá ti inhibit bí ẹ̀jẹ̀ ṣe ń flow lára ó máa affect okó. So ọkùnrin tó sìgá mímu, ọtí mímu, ìmukúmu, gbogbo àwọn nǹkan yẹn tó ti affect okó ẹ̀ ní kékeré at the age of 50, 60 yẹn okó ẹ̀ lè mọ́ dìde mọ́. Ṣé yé wa bẹ́ẹ̀ yẹn? So these are the things tá à ń sọ. Àwọn nǹkan tá à ń sọ nìyẹn. So àdè bàbá 70 àbàbà 60 kí ní nǹkan tó ẹ̀ṣẹ̀ lọ fẹ́ yàn kan nísìn, kí ní nǹkan tó kù lára bàbá? A ló ń fún mi ní TikTok Àbẹ̀kẹ́ Adé ẹ ṣé. Bẹ́ẹ̀ ni exercise lè ṣe, those are one of the natural means. Ṣé yé wa? So those are the things. Àwọn tí wọ́n ń lo àwọn afrosidiac tó ń lò lòkulò tó ń lo àwọn orúkọ Viagra gbogbo àwọn nǹkan ó kàn máa kí ẹ̀mí wọn kúrú ni. At that time fast ló máa kú ọkùnrin tí wọ́n ti fẹ́ when he was in his 30s tó ti jẹ gbogbo ṣùmùṣùmù ayé ara ẹ̀ gbogbo ṣe ti dẹ̀ ó ti lo ara ẹ̀ dẹ̀. Ẹ dákun kí ló kù tán pọ́n bẹ́ẹ̀ mọ́ ọkùnrin tó bá fẹ́ yàwó méjì tí ó bá ti fẹ́ in his 30s in his 40s ọkàn fẹ́ fìyà jẹ ẹlòmíì tó fẹ́ ní age of 50, 60. Why? Because kò lè dàbí okó ẹ̀ ò lè ṣiṣẹ́ age of 30, 40, 50 mọ́. Fisherman, thank you for the way. Ó yà báwọn. So gbogbo torí owó lẹ́nìkejì ṣe wá thank God kó wá ń torí owó, ṣé ìwọ wá ń torí òṣì? Ìwọ náà wá ń torí òṣì, ìwọ náà wá ń torí wípé ẹni ìní láárí o mọ̀ pé future rí ó dáa. Ọkùnrin náà tí ò bá rí future pẹ̀lú obìnrin kò ní tẹ̀lé obìnrin yẹn. Obìnrin náà tó ò bá rí future pẹ̀lú ẹ̀ tó kò lówó ń sìn bẹ́ẹ̀ mọ̀ kó ní tendency láti lówó probably bóyá nítorí ìwé tó kà àbí nítorí pé ó jẹ́ ọmọ ṣiṣẹ́ ó jẹ́ hard working person. Ṣé o lè rí náà lẹ́ntìtì kan tó ń fàyàwọ́ lẹ̀ níta kó wá lọ fẹ́ ni? Ìwọ náà rí future pẹ̀lú ẹ̀ ní kílẹ̀ tó wá sàpọ́nlé rẹ̀ tó jẹ́ kó lè jèrè ọ̀rọ̀ lára rẹ̀ wípé ńgbà tó òun ò ní nǹkan kan níṣe lòún sọ̀rọ̀ àlùfàǹṣá sóhun. Tó wá correct ọ̀rọ̀ àlùfàǹṣá òun ṣe lẹ tó wá sọ pé ìtàn fẹ́ náà ọ̀rọ̀ àlùfàǹṣá ló náà bá wọn sọ tó bá gbé òṣòwò ń gbọ̀n fẹ́ ṣe fi pé gbogbo obìnrin rí bákan náà gbogbo owó rí bákan náà. So ẹ lákun torí Ọlọ́run ẹ má jẹ́ kí a máa fi ẹ̀mí sí gbogbo orú àwọn nǹkan báwọn. So yà so ìwọ náà gbádùn rẹ̀ tó fẹ́ fẹ́hun kò lè gbádùn okó bí wọ́n ṣe gbádùn okó yẹn, to be sincere. Unfortunately òbò kì í gbó ẹni tó lóko ló máa ń gbó ráṣì. Thank you for the road. Òbò kì í gbó ẹni tó lóko ló máa ń gbó kò sí èjì tóbìnrin wà òbò ẹ̀ ò ní lè receive okó fine ó lè gbẹ ó lè dry ó lè wall yẹn lè wà dry off tẹ bá ti take care yẹn pẹ̀lú lubricant you are good to go hàn ya 50, 60 tífẹ̀ bá wà àìsífẹ̀ láàrin obìnrin àti ọkọ àtìyàwó ìní pé mo ti dàgbà kò sí obìnrin òun dàgbà okó obìnrin bá pé 80 tó bá sì lọ́kọ ó sì lè dó okó tó yé wa bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ okó máa ń gbó in the sense that tó bá yá okó ò ní lè dìde bíi ti ìgbà kékeré mọ́ ó máa dẹnu kọlẹ̀ àìsàn àgbà pírónàì máa wọlé varicocele disease máa wọlé in fact mi máa ń sọ pé àwọn tó fẹ́ ọkùnrin ní táìmù ìgbà tó wà ń sàn bóde tó kó ẹ̀ ń dìde dáadáa àwọn ló yẹ kán wà ń bẹ̀ fún ní táìmù tó bá darúgbó tó kó yẹn ò ní ṣiṣẹ́ mọ́ sincerely this àwọn ló yẹ kán wà ń bẹ̀ fún ní táìmù yẹn but unfortunately wọ́n fẹ́ lọ sọ múgọ̀ wọ́n fẹ́ lọ tọ́jú ọmọ wọ́n fẹ́ lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ all of those things kì í jẹ́ káwọn ìyá yẹn lè wà available KSR rẹ káàbọ̀ ìyàwó tó ti wà pẹ̀lú ọkọ ọkùnrin nígbà tó ti wà ń sàn bóde tíṣẹ́ ti lé yẹn àwọn náà ló yẹ kán wà ń bẹ̀ nígbà arúgbó nígbà tí gbogbo ẹ̀ ti dẹ̀ tí gbogbo sàn ti dẹ̀ tí ò ságbára mọ́ àwọn ló yẹ kán bo àṣírí àwọn bàbá yẹn bẹ́ẹ̀ wọn ò ní bo àṣírí wọn ìgbà iná wọn máa rántí ẹ̀ṣẹ̀ tán ti ṣẹ̀ látàyè boyfriend and girlfriend
àbí sẹ́ni tí ò gbádùn okó ẹnìkan nígbà tẹ́niyẹn wà kékeré tí bàbá àwọn àìṣẹ̀ fẹ́ nísìn rí wípé the lady will be wearing double cap, she will be wearing the cap of wife, wearing the cap of caregiver. Wọ́n máa tọ́jú bàbá arúgbó mi tó máa ti ń dàgbà máa ń rùn ni, mi máa ń rún, mi máa ń yàgbé sára ni. So wọ́n mọ̀ feel cheated bóyá kínní ọkùnrin míì wà tó ṣe wípé kò sí ní whatever thing tó bá ṣẹlẹ̀ kò sí iye owó tó lé ní kò lè bá fẹ́ yàwó mi ìyàwó tọ́jọ́ wa náà iná ni wọ́n jọ darúgbó ó ní bẹ́ẹ̀ bọ́ ṣe ń rí tó nígbàgbọ́ fi mọ́ ń rù yóò níbi tẹ́ni náà ti ṣẹ́dé pẹ̀lú rẹ̀ pé àyàwó mi ń lè ẹni tó pé ńgbà tí òṣòwò gan ṣe ní gbogbo pamọ́ fún ọ fún gbogbo ẹkùn ó rọ ọtẹ́kùn rẹ̀ ọ̀fẹ́ ẹ̀bẹ̀ dànù ọkùnrin ọ̀bá yìí sì rógbòdò ẹkùn ọmọ rú wọn ni torí gbogbo àwọn àtọ̀ ló máa rọ́ dí ibi àwọn testicle wọn tó máa wú ngbò bá wú dé level kankan nature máa expel díẹ̀ jáde ńbẹ̀ which is wet dream so gbogbo tó fojú ẹ̀ nígbà náà kì í ṣe kékeré fa àtúnwá post fídíò tó yẹ kẹ́ ẹ rí bí expo bí bàbá fún yàn lẹ́spo exam ẹ̀ tó wá ń justify pé ọ̀rọ̀ burúkú náà tó bá ṣe pẹ́ ní náà kò lò lọ́ngbà ọ̀fẹ́ ni ọ̀rọ̀ burúkú náà lẹ́ni wọ́n mọ̀ sọ you are still justifying what you are doing that is wrong ọlọ́run sáà wa.